Hmm. Hmm. Ṣé bá ti máa bá lọ náà lélẹ́yìí? Dáàdì àti mọ́mì, ṣé ẹjọ́ ṣé bá ti máa bá lọ lélẹ́yìí báyìí? 60 years. Ogún lọ́nà mẹ́ta. Wọ́n láwọn gbòmìnira ní Nàìjíríà. Ẹ wá gbọ́ o. Èmi ò ń ṣe ọmọ Nàìjíríà o. Mi ò ń ṣe ọmọ Nàìjíríà o. Mo wí lẹ́ẹ̀kan sí mi kì í ṣe ọmọ Nàìjíríà. Ṣé ẹ rí Nàìjíríà kò ní ìtumọ̀. Èmi ò sì wá ní bìlọ́ǹgì sí ibi tí ò ní ìtumọ̀. Aláwọ̀ dúdú ni mí. Ọmọ Yorùbá nation ni mí. Mi ò kì í ṣe ọmọ Amẹ́ríkà. Mi kì í ṣe ọmọ UK. Ọmọ Yorùbá nation. Ó ní èmi, ọmọ Odùduwà. Tí ìwọ bá sì ní nǹkan ṣe pẹ̀lú Nàìjíríà, o lè máa lọ, o lè kẹ́rù ẹ lọ sí ọ̀dọ̀ àwọn Fúlàní. Àwọn Fúlàní tó ń bẹ́rí, tó ń pànìyàn, tó jẹ́ pé wọn ò kàwé, wọn ò mọ anything. Àwọn ló ẹ̀ẹ́dì gbogbo ibi nílùú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Gbogbo ọmọ yín tó kàwé, àwọn ló jẹ́ kán ríṣẹ́. Sórí ìwọ tó jókòó sórí bíbí Nàìjà, òun ni àánú ẹ̀ ń ṣe mí jù. Torí o máa tó pè ipe kán máa sẹ́ǹdì owó dátà sí ẹ. Ẹ wá ń fòtì $50. Wọ́n á parí bíbí Nàìjà báyìí. Ẹ tó padà. Gbogbo àwọn ọmọ wa ti dolóṣó tán. Gbogbo wọn ti daláṣẹ́wó tán. Wọ́n kàwé, wọn ò ríṣẹ́. Ẹ tún sọ pé kán gbọ̀nà oko lọ. Ìgbà tán tún gbọ̀nà oko yẹn lọ. Ẹ má bínú. Weather fi bẹ́ẹ̀ clear. So ìgbà tán tún gbọ̀nà oko lọ. Wọ́n tún gbin àgbàdo, wọ́n gbin ẹ̀gẹ́, wọ́n gbin èrè, wọ́n gbin gbogbo nǹkan. Àwọn Fúlàní tún wá, wọ́n tún kó àwọn màálù wá síbẹ̀, wọ́n tún jẹ. Kí lẹ fẹ́ kán ṣe? Ẹni kan lọ kọ́ṣẹ́, wọn ò rí iná tán máa fi ṣiṣẹ́ náà. Now ẹ jẹ́ kí n sọ fún iṣẹ́ ẹ̀yin weather association, ẹ̀yin tailor association, gbogbo nǹkan kí nǹkan tẹ́ association káàkiri yẹ. Ẹ̀yin ìyá tẹ́ lọ ń ya owó ní ọjà, tẹ́ lọ ń ṣe gbọ́múlé láǹtà. Ohun tó yẹ ká ẹ ṣe báyìí ni wípé kẹ́ ẹ parapọ̀ pẹ̀lú ohun tá à ń wí ká kúrò ní contraction tó ń pè Nàìjíríà fraud ni. Lọ́lùgáàdì ó kó Nàìjíríà papọ̀. Dẹ́ṣẹ́ wá rí constitution 1999 èyí tí Abdulsalam gbé kalẹ̀ nígbà tó fìjọba lẹ̀ yẹ. Àwọn ológun ló ṣì ń rúùlù lọ́wọ́lọ́wọ́. So constitution yẹn kò sí bí ẹ ṣe lè bí tí áńgẹ́lì bá lọ ṣe ìjọba Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, ó máa fẹ́ẹ̀lì, ó máa di áńgẹ́lì èṣù. Kí la máa ṣe tá a máa fi bọ́? A nílò iná. Nínú pandemic yìí nílùú tèmi wà yìí, wọ́n ń fún àwọn èèyàn lówó, wọ́n fún wọn lóúnjẹ. Bí bá ń parí bá lọ sí food bank, mo máa kó oúnjẹ ń bẹ̀. Ṣùgbọ́n wọ́n increase owó iná mọ́ ẹ̀yin lára, wọ́n increase owó epo mọ́ ẹ̀yin lára. Ẹnìkan dẹ̀ tí wá sọ pé òun fẹ́ lọ dìbò. Ohun tó ń ṣe ni pé má dìbò mọ́. Ẹ máa suspend ẹ̀. Láì jẹ́ pé a suspend ẹ̀, ẹ ò lè kúrò nínú hílàhílò yìí o. Ẹ fojú kan sùn. Ẹlòmíì á wà nínú hold up títí bóyá ẹlòmíì bóyá ó sun oorun wákàtí 2 lóòjọ́ ni. Ẹ̀mí ògùn kò sí hospital. Bẹ́ẹ̀ ìfúnga ìyàwó Buhari fún ara ẹ̀ fẹ́nu ẹ̀ sọ pé ní hospital tó wà ní Aso Rock pé paracetamol sí ń bẹ̀. Àwọn ará bíi àwọn tẹ́nàkó bá ti ń darí nǹkan yẹn máa bàjẹ́ ni. Ìdí tí mo fi sọ fún ẹ pé ẹ jẹ́ ká kúrò lórí ọ̀rọ̀ pé Nàìjíríà dé. Sọpọ́ọ̀tì eléyìí tá à ń sọ yìí kì í ṣe ọ̀rọ̀ olóṣèlú. Ẹ má máa sọ pé àwọn Yorùbá wọn náà máa dalẹ̀. Má sọ yẹn máa ní kò sí irú ẹ̀ ní gbogbo àgbáyé lónìí October èyí tí Nàìjíríà sọ pé òun celebrate tí Buhari
kí náà ti ń pè òkú àyè ọmọ tó jẹ́ pé ó wá sọ̀rọ̀ kí ló rí sọ kò sí nǹkan kankan tẹ́ lè tó lè sọ pé kò sóore tí Nàìjíríà ṣe mí rí kò sí mi ò rí nǹkan tí mo lè rí tọ́ka sí ẹ wá wo gbogbo skul wa wọ́n wá bà gbogbo skul yẹn jẹ́ wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ àwọn ọmọ wa dolóṣó wọ́n kó àwọn ọmọ tán bá dẹ̀ sọ pé kọ́mọ ẹ̀ wá lọ sí Libya kó wá travel aṣẹ́wó náà lọ fi ṣe ọmọ 12 years ọmọ 13 years òun náà lọ fi ṣaṣẹ́wó ní Libya gbogbo wa là mo ti ṣe program kan ní wákàtí mẹ́rin lánàá tí lára wọn tá a gbà wọn kó ń bẹ̀ mo bẹ̀ ọ́ support Yorùbá nation báyìí support ẹ̀ báyìí àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àti ẹ̀yin ìyá lọ́jà ohun tó wá tún jẹ́ pàtàkì tó yẹ kí ẹ bá mi fi àwòrán ìránṣẹ́ ni wípé ṣé ẹ rí gbogbo àwa àtàpẹ́rẹ́ wa ní ìránṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ìkan nínú wọn orúkọ tèmi ní Ẹ̀rígbèmí tí gbogbo ayé mọ̀ sí bàbá àròpọ̀ ire mo fi orúkọ Ọlọ́run Olódùmarè mo fi rọ ẹ̀yin gbogbo ìránṣẹ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí Oyèdépò lẹ́ẹ̀kan sí Oyèdépò lẹ́ẹ̀kan sí Oyèdépò lẹ́ẹ̀kan sí Adébóyè bàbá Adébóyè Adébóyè Kúmúyì 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 gbogbo orúkọ tí mò ń pe orúkọ Yorùbá ni àbí kìí ṣe orúkọ Yorùbá àti bẹ́ẹ̀ lọ tí mi ò ní àkókò torí mi fẹ́ jẹ́ kí fídíò kojú bí ìṣẹ́jú mélòó kan àti ẹ̀yin tó jẹ́ pé ẹ kàn máa sọ èdè àwa ti Sẹ̀lẹ̀ àwa ti Kérúbù ni o àwa ti CAC ni o àti gbogbo ẹ̀yin kan lápapọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní kígbe báyìí ká sáìnpó yẹn èyí tí wọ́n lọ ń bẹ́rí pásítọ̀ yín tí ò sí nǹkan tẹ́ rí ṣe sí ẹ mọ nǹkan tó jẹ́ kí n máa pariwo bàbá Adébóyè jù ohun tí bàbá Adébóyè ṣe ó bani lójú jẹ́ púpọ̀ ìgbà tó ń pa àwọn èèyàn tó ń bẹ́rí àwọn káńṣíàmọ̀ tó ń pa wọ́n ní Benue bàbá yìí ẹ lọ sí ẹ lọ bá lọ ń gbà yẹn ẹ má ṣe pè mí ẹjọ́ ẹ ò lọ kẹ ẹ lọ bá Buhari gbà yẹn ẹ wá rí i pé wọ́n ṣèǹjì òfin nítorí pé ẹ ti sọ church di business lọ́tún lósì business ni mo fi orúkọ Ọlọ́run alààyè tá a jọ sí mo fi bẹ̀yìn kò yẹ yín nísìnyí ọ̀rọ̀ Yorùbá nation kò ní ìkànṣepọ̀ pẹ̀lú orúkọ àbí èmi ni ti Paul àbí mi tàpólò ohun tá a nílò nípa àwọn generation tó ń bọ̀ ìtàn máa sọ nípa yín o ìtàn máa sọ nípa yín mo sọ yìí mo dúró mo sì tún padà bọ̀ wàá tún bá wa sọ̀rọ̀ sign petition yẹn béèrè petition yẹn pé báwo la yìí fẹ́ sign ẹ̀ fi àwòrán fi fídíò ránṣẹ́ sọ́kùnrin àti obìnrin torí pé àwọn ọ̀dọ́ tó wà nílé ìyà ti pọ̀ ju o àròpọ̀ eré o àyọkúrò ibi mo kí wa pé a kú oṣù tuntun.